Déwòyí o, ìròyìn lérèfé ni mo mú wá sí etí ìgbọ́ yín láti ẹnu ọmọ yín, ìyáàfin Lydia Ọbọ́falẹ́yẹ. Mínísítà fún ètò ẹ̀kọ́ Túnjí Aláùsá ní Ọjọ́bọ̀ ti rọ ilé-ìgbìmọ̀ aṣòfin àti aṣojú-ṣòfin àpapọ̀ láti túbọ̀ gbọ́wọ́ sí àpò ètò ìṣúná ti ilé-iṣẹ́ ètò ẹ̀kọ́ àpapọ̀ ti ọdún 2026 kí àwọn bá lè kojú ìpèníjà tí ó le bí àìní àwọn olùkọ́ tó dáńgájíá tó, ọgbà ilé-ìwé àti àwọn ohun èlò rẹ̀ tí kò dára tó, àìní ètò ààbò tó péye ní àwọn ilé-ìwé ìjọba èyí tí ó ń kan àwọn lóminú àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Aláùsá sọ àwọn ọ̀rọ̀ yìí jáde síta tí ó sì tún rawọ́ ẹ̀bẹ̀ nígbà tí ó ń ṣàlàyé ohun gbogbo nípa bí ètò ẹ̀kọ́ ti ọdún 2026 yóò ṣe lọ. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn eléyìí náà wà nínú ìwé ìròyìn Punch. Mínísítà ti Information àti National Orientation Mohammed Idris ní Ọjọ́bọ̀ ti ṣàlàyé wípé níní ọlọ́pàá ìpínlẹ̀ ti jẹ́ ohun tí ó ṣe pàtàkì nítorí pé ó jẹ́ ètò ìlànà kan gbòógì tí ó lè kojú ìpèníjà ètò ààbò tó mẹ́hẹ èyí tí ó ń bá orílẹ̀-èdè Nàìjíríà fínra lọ́wọ́lọ́wọ́. Ó wá ṣe àfikún ọ̀rọ̀ rẹ̀ nígbà tí ó ń bá ẹgbẹ́ Center for Crisis Communication (CCC) tí alága wọn jẹ́ ajagunfẹ̀yìntì Major General Chris Olúkọ́ládé ní olú ilé-iṣẹ́ wọn ti ìlú Àbújá sọ wípé Ààrẹ Bọ́lá Tinubu ti pinnu láti jẹ́ kí ìlànà ètò níní ọlọ́pàá ìpínlẹ̀ wáyé níwọ̀n ìgbà tí gbogbo ètò fún ìdásílẹ̀ rẹ̀ ti yanjú. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn eléyìí náà wà nínú ìwé ìròyìn The Nation. Àjọ tí ó ń rí sí ètò ìdìbò ní orílẹ̀-èdè Nàìjíríà INEC ti kéde àkókò àti ọjọ́ tuntun mìíràn tí ètò ìdìbò gbogbogbò ti ọdún 2027 yóò wáyé. Wọ́n sọ pé ètò ìdìbò sí ipò ààrẹ àti ti ilé-ìgbìmọ̀ aṣòfin àpapọ̀ yóò jẹ́ ọjọ́ 16 oṣù kìíní January 16 ọdún 2027 títí ètò ìdìbò sí ipò gómìnà àti ti ilé-ìgbìmọ̀ aṣòfin ìpínlẹ̀ yóò wáyé ní ọjọ́ 6 oṣù kejì February 6 ọdún kan náà, èyí tí ó ti yàtọ̀ sí àkókò àti ọjọ́ tí wọ́n kọ́kọ́ gbé jáde síta tẹ́lẹ̀ rí. Ìgbésẹ̀ àyípadà yìí kò ṣẹ̀yìn ìlànà òfin tuntun ti Electoral Act 2022 tí wọ́n buwọ́lù nínú òfin tuntun Electoral Act 2026. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn eléyìí náà wà nínú ìwé ìròyìn Daily Post. Ìròyìn eléyìí ló sọ pé àwọn akẹ́kọ̀ọ́ iléèwé Government Day Secondary School Galadanchi Dutse ti ṣe àfihàn ọkàn ayọ̀ ohun ìdùnnú lórí òmìnira tí Walida Abdullahi gbà láti àkóló àwọn ajínigbé. Gómìnà ìpínlẹ̀ Jigawa Umar Namadi ló ṣe agbátẹrù ìtúsílẹ̀ Walida tí àwọn akẹ́kọ̀ọ́ pẹ̀lú ará ìlú ẹgbẹ́ lóríṣiríṣi ti ké sí ìjọba àpapọ̀ àti ti ìpínlẹ̀ láti rí dájú pé ìdájọ́ òdodo gbọ́dọ̀ wà fún Walida àti àwọn ẹbí rẹ̀. Nínú ìfọ̀rọ̀wérọ̀ tí olùdásílẹ̀ àti adarí fún Adolescent Education àti Empowerment Initiative Nafisat Aliru Haruna ṣe pẹ̀lú àwọn akẹ́kọ̀ọ́ ló ti ṣàlàyé wípé ètò ìfọ̀rọ̀wérọ̀ yìí ni àwọn mọ̀ọ́mọ̀ gbé kalẹ̀ láti jẹ́ kí àwọn ọ̀dọ́ lóye ohun gbogbo tí ó yí ọ̀rọ̀ Walida ká àti kí wọ́n bá lè fi èròǹgbà wọn hàn lórí ọ̀rọ̀ rẹ̀ náà. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn eléyìí náà wà nínú ìwé ìròyìn Daily Trust. Ìṣẹ̀lẹ̀ aburú ńlá kan ló ṣúyọ ní Ìbẹ̀lẹ̀bírì ti ìjọba ìbílẹ̀ Ògbìà, ìpínlẹ̀ Bayelsa ní ọ̀sán Ọjọ́rú nígbà tí ọkọ̀ agbépo kọlu kẹ̀kẹ́ márúwá ẹlẹ́sẹ̀ mẹ́ta tí ó pa awakọ̀ àti àwọn ọmọ kékeré 4 kan. Àwọn tí ìṣẹ̀lẹ̀ náà ṣojú wọn ló ṣàlàyé wípé àwọn ọmọ kékeré 4 yìí ń bọ̀ láti iléèwé wọn ní ọkọ̀ agbépo tí ó dàbí ẹni pé ìjánu rẹ̀ kọṣẹ́ ni ó kọlu kẹ̀kẹ́ ẹlẹ́sẹ̀ mẹ́ta náà tí ó sì pa wọ́n. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn eléyìí náà wà nínú ìwé ìròyìn Vanguard. Níbi ìdánilẹ́kọ̀ọ́ omi tuntun Ramadan ní ìlú Ìbàdàn ni gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ Ṣèyí Mákindé ti ṣèlérí tí ó sì tún fi ọkàn àwọn ọmọ ẹgbẹ́ àti àwọn alátìlẹyìn rẹ̀ balẹ̀ wípé òun kò ní kúrò nínú ẹgbẹ́ òṣèlú People Democratic Party (PDP) rárá, tí òun yóò sì tún tẹ̀síwájú láti máa ṣe àtìlẹyìn fún ìran àti àfojúsùn ẹgbẹ́ òṣèlú náà. Òun yóò sì tún jẹ́ olóòótọ́ àti ṣíṣe ètò ìjọba tó dára nítorí pé ẹgbẹ́ òṣèlú PDP ni wọ́n ti yàn òun gẹ́gẹ́ bí gómìnà. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn eléyìí náà wà nínú ìwé ìròyìn The Sun.
àwọn adarí aláṣẹ ẹgbẹ́ òṣèlú All Progressives Congress (APC) ti sọ wípé àwọn kò ní ọwọ́ nínú ẹ̀sùn tí wọ́n fi kan ẹgbẹ́ àwọn pé àwọn rán àwọn agbanipa láti lọ kọlu olùdíje fún ipò ààrẹ tẹ́lẹ̀rí lábẹ́ ẹgbẹ́ òṣèlú Labour Party (LP) Peter Obi àti gómìnà ìpínlẹ̀ Edo tẹ́lẹ̀rí gómìnà Oyegun. Akọ̀wé àpapọ̀ fún ẹgbẹ́ òṣèlú APC Barrister Felix Morka wá fèsì sí ẹ̀sùn náà wípé ẹgbẹ́ òṣèlú alátakò ti kọ́kọ́ dájọ́ kí àwọn ọlọ́pàá tó bẹ̀rẹ̀ ìwádìí wọn, èyí tí ó kù díẹ̀ káàtó. Nítorí ìdí èyí kí wọ́n gba àwọn ọlọ́pàá láàyè láti tètè bẹ̀rẹ̀ ìwádìí wọn. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn eléyìí náà wà nínú ìwé ìròyìn Nigeria Tribune online. Àwọn olórí ẹlẹ́sìn Kìrìsìtẹ́nì káàkiri ìpínlẹ̀ Àríwá 19 àti ti ìlú Àbújá ti ṣe ìdánimọ̀ tuntun èyí tí wọ́n pè ní Forum of Northern Christian Association, tí wọ́n sì ṣe àpèjúwe ẹgbẹ́ yìí gẹ́gẹ́ bí yíyanjú, pípadà sí ìpìlẹ̀ wọn àti gbígbé ohùn ẹkùn àwọn jáde síta. Alága tuntun fún ẹgbẹ́ wọn, Rev. Joseph Ayab, wá ṣàlàyé fún àwọn akọ̀ròyìn lẹ́yìn ìpàdé ọlọ́jọ́ méjì tí wọ́n ṣe wípé àwọn kò yapa kúrò lára ẹgbẹ́ àpapọ̀ tí í ṣe Christian Association of Nigeria (CAN), bí kò ṣe pé àwọn padà sí orísun àwọn. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn eléyìí náà wà nínú ìwé ìròyìn The Guardian. Ètò ìdìbò ti ìgbìmọ̀ agbègbè tí ó wáyé ní ìlú Àbújá ní ọjọ́ Àbámẹ́ta tó kọjá ti wá ó sì ti lọ, tí èsì rẹ̀ ti ṣe àfihàn ètò ìdìbò gbogbogbò ti ọdún 2027 yóò ṣe rí. Ìròyìn yìí ló sọ pé ọ̀pọ̀ àwọn ènìyàn lérò wípé ẹgbẹ́ òṣèlú African Democratic Congress (ADC) àti ẹgbẹ́ alátakò yòókù yóò ṣe àfihàn ìgbáradì àti agbára wọn láti kojú ẹgbẹ́ òṣèlú tí ó ń ṣèjọba lọ́wọ́lọ́wọ́. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn eléyìí náà wà nínú ìwé ìròyìn This Day. Director General ti Nigeria Maritime Administration and Safety Agency (NIMASA) tẹ́lẹ̀rí Dókítà Adakuku Petersai ti sọ síta gbangba wáyàyé níbi ìpàdé àkọ́kọ́ ti International Conference èyí tí ẹ̀ka Department of Business Administration Ignatius Ajuru University of Education Rumu Olumeni Port Harcourt gbé kalẹ̀ wípé àwọn olórí wa ní orílẹ̀-èdè Nàìjíríà kò jẹ́ olóòótọ́ tó láti pèsè ètò ìjọba tó dára tí ó lè pé gbogbo ènìyàn tí ó sì tún lè ṣiṣẹ́ fún gbogbo ọmọ orílẹ̀-èdè Nàìjíríà. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn eléyìí náà wà nínú ìwé ìròyìn Leadership. Ìròyìn Lérèfé Toni kò ní jù báyìí lọ nítorí pé kí n lọ bẹ̀ oge. Ẹ tún pàdé mi lọ́la fún àkọ́tún ìròyìn lérèfé mìíràn láṣẹ Èdùmàrè. Ẹ má ṣe aláìlọ kàn sí YouTube channel Ìròyìn Lérèfé, kí ẹ jọ̀wọ́ kí ẹ má gbàgbé láti subscribe, kí ẹ sì tún fi èròǹgbà yín ránṣẹ́ sórí rẹ̀ kí ẹ bá lè ní àǹfààní láti máa gbádùn ìròyìn lérèfé síwájú àti síwájú sí. Ẹ ṣé mo dúpẹ́ tí ẹ̀ ń tẹ́tí gbọ́ mi nígbà gbogbo. Ó dàbọ̀.